kú dédé àkókò yìí o, a dẹ̀ tún kú ọjọ́ mẹ́ta kan. Àkókò díẹ̀ tí a ní náà la tún ní ká fi bára wa sọ̀rọ̀ lórí stages méjì tí ó wà nínú ìrìnàjò Kristẹni. Ìrìnàjò Kristẹni, gbogbo Kristẹni nínú ayé ní stages méjì gẹ́gẹ́ bí àlàyé tí Bíbélì sọ fún wa. Then ìbéèrè mi tí màá kàn béèrè àkókò yìí ni wípé ìpele wo ni wọ́n wà nínú stages méjì yìí. Then màá dẹ̀ mẹ́nu bà ní ṣókí ewu tó wà nínú kéèyàn wà nínú stage àkọ́kọ́ pẹ́ jù, bẹ́ẹ̀ wà nínú stage àkọ́kọ́ pẹ́ jù ó ní ewu púpọ̀. So a sì jọ yànnàná ewu tó wà ńbẹ̀ so that ká lè mọ̀ wípé a nílò láti bọ́ sí ìpele tó dáa jù gẹ́gẹ́ bí Kristẹni. Èèyàn ló gbé mi lọ sínú ìwé Hébérù orí ìkarùn-ún, Hebrew chapter 5. Then ẹsẹ̀ tí mo wá kà ń bẹ̀ ò lè ju bí mẹ́rin. So mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkànlá, that is verse 11. Hebrew chapter 5 from verse 11 to 14 ni mo fẹ́ lò fún àkókò yìí. Kí ló tó wà nínú ẹsẹ̀ ìkọkànlá? Ó ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ tí ó sì ṣòro láti túmọ̀ nítorí pé ẹ̀yìgbì ní gbígbọ́. Ẹ máa gbọ́, ohun púpọ̀ ni ìbá sọ ṣùgbọ́n ohun tí ìbá sọ yìí ó ní ó ṣòro láti túmọ̀. Ìyẹn níbẹ̀ pé tá a bá ní ká máa dókòó ṣàlàyé ẹ̀ fún yín á dàbí bàtà bá níbẹ̀ pé òkè púpọ̀ la fẹ́ gbé kàyín láyà. Kí ló fà á? Ó ní nítorí bẹ́ẹ̀ pé ẹ̀yìgbì ní gbígbọ́. Ìyẹn níbẹ̀ pé ó máa ń le fún àwọn ní gbígbọ́. Bó bá ti jókòó gbọ́ ni kí la ti fẹ́ ṣe sí àyà ẹlòmíì àti já bó ṣe máa rí nígbà tí ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó jinlẹ̀ nìyẹn. Àyà ẹlòmíì àti já bí kò lè dẹ̀ wọ́n ń jókòó wo bẹ́ẹ̀ pé ìpele wo ni mo wà tó mú kí ọ̀rọ̀ Ọlọ́run máa yìgbì ní gbígbọ́. Èyí ló máa gbá lọ sínú ẹsẹ̀ kejìlá. Kí ló fà á? Ó ní nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́, ẹ wo bí èdè yẹn ti rí, àkókò tó kí pé bí àkókò tí tó kálá àkókò tí tó ìbá dáa ṣùgbọ́n ó yẹ kí ẹ ti jẹ́ olùkọ́. Àkókò tó yẹ kí ẹ jẹ́ olùkọ́. Ó ní ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ẹ sì di irú àwọn tí kò lè ṣàìní jẹ wàrà tí wọ́n kò sì fẹ́ oúnjẹ líle. So ìpele yẹn ló fà á tó mú kọkàn wọn yìgbì. Ó yẹ àwọn ilé tí wà nù Kristi, wọ́n ti ń tẹ̀lé Kristi, wọ́n ti ń jọ́sìn pẹ̀lú ìjọ tó ń lọ sí adábáníkà máa ka ti ń ṣírò àwọn ọdún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àkókò láti máa ṣírò fún wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ṣe ni ọkàn wọn tó yìgbì. Ìgbà tó yẹ káwọn gan ti jẹ́ olùkọ́ wọn ló tún wà lẹ́ni tí wọ́n máa kọ́ nínú ọ̀rọ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló sì fà á? Nítorí bẹ́ẹ̀ pé ó ní ohun tí wọ́n fẹ́ ni pé ohun tó jẹ́ wàrà, ọ̀rọ̀ Ọlọ́run tó soft, ọ̀rọ̀ Ọlọ́run bí ìgbà tí wọ́n ti mọ̀ Kristi, ọ̀rọ̀ Ọlọ́run bí ìgbà tí wọ́n bẹ̀ pé ọfẹ́kẹ́ ronúkúwàdà, àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó dùn mọ́ wọn náà fẹ́ máa jókòó gbọ́, àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá a fi ń pè yàn wọlé. Ìyẹn náà ló wù wọ́n bí pé ká máa bá wọn sọ lọ. Àwọn ò mọ̀ bẹ́ẹ̀ pé tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó fi pè yàn wọlé sínú church, sínú ìjọ Ọlọ́run, tó bá tàkókò kan á ń láti yí ọ̀rọ̀ yìí padà. Kì í ṣe ọ̀rọ̀ tá a máa fi pè ẹ́ wọlé náà la máa bẹ́ẹ̀ sọ títí dìgbà tí Kristi máa fi dé rárá o. So ṣùgbọ́n ìpele táwọn yẹn fẹ́ nìyẹn ò ló mú kí ọkàn wọn yìí gbìngbọ́ wàrà bẹ́ẹ̀ pé wàrà ni ó wù wọ́n láti máa jẹ. Ẹsẹ̀ kẹtàlá sọ pé ó ní nítorí olúkúlùkù ẹni tí ń mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ ni wọ́n. Ewu tó wà bẹ́ẹ̀ tí mo ní afẹ́ mẹ́nu bà nìyẹn. Tó bá jẹ́ pé irú ipò yẹn ló fi ara ẹ̀ sí pé tí pásítọ̀ bá máa sọ̀rọ̀ kó bá mi sọ̀rọ̀ tó dáa, kó má bá mi sọ̀rọ̀ tó le, kó má wàásù tó le. Náà irú àwọn yẹn òye tí ẹ kàn ní nínú ọ̀rọ̀ Ọlọ́run wà nẹ́nẹ́. So ní ẹsẹ̀ kẹtàlá fi sọ bẹ́ẹ̀ pé nítorí olúkúlùkù ẹni tí ó mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ náà. So irú wọn là ń pè ní baby Christian, irú wọn là ń pè ní ọmọ ọwọ́ nínú Kristi. So ìpele yìí kì í sì ṣe ìpele bí tó yẹ kéèyàn dúró sí pẹ́pẹ́pẹ́. Ìpele tó yẹ kéèyàn là kọjá ni dẹ́ni ìpele wo ló wá dáa dùn nílé lọ sí òde ló máa gbọ́dọ̀ sọ ní ẹsẹ̀ kẹrìnlá sọ pé ó ní ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn ẹni tí ó dàgbà kì í ṣe pé bí ọ̀dọ̀ ọjọ́ orí nìkan ṣùgbọ́n àwọn tó ti wà nù Kristi, àwọn tí òye ti yé. So oúnjẹ líle ni fún àwọn tó dàgbà, àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàárín rere àti búburú. Àwọn tó pè ní Kristẹni nìyẹn. So Kristẹni gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ní òye débi bẹ́ẹ̀ pé kó mọ ìyàtọ̀ láàrin rere àti búburú. Lẹ́tí Kristẹni bá ti rìnrìn àjò débi kó mọ ìyàtọ̀ láàrin rere àti búburú kò sí ọjọ́ tó máa ṣe búburú torí pé mọ̀ bó yàtọ̀. Òye ti yé débẹ̀. So ìpele tá a gbọ́dọ̀ dé lélẹ̀ ká tó lè fi Kristẹni yangàn, ìpele tá a gbọ́dọ̀ dé lélẹ̀ kọ́kàn tó balẹ̀ nínú Kristi. Ṣùgbọ́n tá a bá ti dé ìpele yẹn tó bá jẹ́ pé ìpele ọmọ ọwọ́ kan fún wa ní wàrà ká jẹ́ ṣùgbọ́n àfọ oúnjẹ líle eléyìí ti pọ̀ jù bá láti fẹ́ ṣe báyìí ẹ̀sẹ̀ ajẹun tó burú jáì kò ní jẹ́ kí a dé ìpele tó yẹ kó dé, kò sì jẹ́ ká mú wọ́ọ̀tún yàtọ̀ sítòsì nínú Kristi. So mo fẹ́ rọ̀ wá ní àkókò yìí pé ìpele yòówù ká wà
nínú Kristi. Ẹ jẹ́ ká gbìyànjú ká tẹ̀síwájú. Ìpele ọmọ ọwọ́, ọmọ ọmú, ẹ̀sà kò í ṣe ibi téèyàn ti ń pẹ́ jù. Ẹ̀sà jẹ́ ká gbìyànjú. Ó ní iye ọjọ́ orí tí ọmọ máa wà tó máa lè mu ọmú, tó máa lè mu ọmú ìyá ẹ̀. So àkókò tó ọmọ bá ti ń dìbò ọmọ ọdún mẹ́ta, ó ti yẹ ìfòkó tó ọmọ ọdún mẹ́ta pàápàá, ó ti yẹ ká máa fún ní òkèlè àmàlà, òkèlè ẹ̀bà. So kì í ṣe pé ìgbà tó wà lóṣù mẹ́fà kí táwọn fún ní ọmú nìkan, tó bá dá kókó kan bọ́bọ́ máa ń lọ sí ọdún kan ọdún méjì pàápàá, ọmú nìkan ò ní yó mọ́. Bẹ́ẹ̀ náà ló ṣe nínú ayé Kristẹni. So atákòkò tó wá di pé ọ̀rọ̀ dúdùn ló ń bá ẹ sọ kò ní yí ayé ẹ̀ padà. So nílò láti gbọ́ ọ̀rọ̀ tí ó le, ọ̀rọ̀ tó máa mú ẹ dúró, ọ̀rọ̀ tó máa jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ pé ṣé mo fẹ́ sin Kristi lóòótọ́ àbí mi ò fẹ́ sìn. Kì í ṣe pé ọ̀rọ̀ ẹ wá Jésù ń wòsàn, Jésù ń gbàlà. Ara ẹ̀sà nígbà tó bá sọ bẹ́ẹ̀ pé Jésù ń wòsàn tó bá tètè wòsàn, ọ̀rọ̀ tó máa mú ẹ dúró. Jésù máa bùkún fún ni, ọ̀rọ̀ tó máa gbọ́ tó bá tètè bùkún fún ẹ tó máa mú ẹ dúró. Àwọn ọ̀rọ̀ yẹn ìpele yẹn la gbọ́dọ̀ dédé Kristi yẹn, àwọn yẹn ìgbà ìlà tó lè gbẹ ní Kristẹni. So orí ọ̀fẹ́ láti ní ayọ̀ láti dé ìpele yẹn àbí láti gba ìpele yẹn àbí láti lè dúró nínú ìpele yẹn, gbogbo ládùúgbò gbogbo wa Ọlọ́run á yọ̀ǹda fún wa, ayọ̀ wa sì di kíkún o. Àwọn tá a ti wà nínú Kristi àní padà sẹ́yìn, orí ọ̀fẹ́ láti mú ìdúró àdópin Ọlọ́run á yọ̀ǹda fún wa lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí o. So àkókò yẹn náà ni mo ní ká tún jọ bára wa sọ̀rọ̀, mo sì gbàgbọ́ bẹ́ẹ̀ pé Ọlọ́run á tún fòye ẹ̀yẹ wa sí. Ó dìgbà kan náà, ojú òní kọ àtúrí o, àtúpalẹ̀ láyà tàlàáfíà, Jésù Olúwa wa.